Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ̀ Ọlọ́run ọba gbólọ̀ àpọ́nlé gbólọ̀ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́ mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe praise the Lord hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀ mi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Mo dé lónìí o, mo tún dé padà o. Mo kẹ́yìn ènìyàn tí ẹ ń fi ọkàn bá mi lọ ní gbogbo orígun mẹ́rin gbogbo àgbáláyé àti nílùú èyìnbó tí ẹ ń tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí yín púpọ̀. Elédùmarè ò ní padà lẹ́yìn yín. Àwọn tó ní ilé ayé ò ní fi gbogbo wa sílẹ̀, a ò rí bá ti ṣe, a ò rí ọ̀nà gbégbà. Aráyé ò ní rí mú orí, kò ní rí wa mú, ọ̀tá ò ní rí wa gbéṣe. Ẹ̀yin ènìyàn mi, kí ni iṣẹ́ tí mo bá yín mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ àtẹ̀pa. Àtẹ̀pa. Kí ni à ń pè ní iṣẹ́ àtẹ̀pa? Bá ṣe mọ̀ yí pé àsìkò tá a wà yìí àti ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni wọ́n ń da ògùn sílẹ̀. Èèyàn tó bá ti lè tẹ ògùn náà mọ́lẹ̀ ṣe á wú nǹkan ká ṣe. Ṣùgbọ́n láṣẹ lọ́wọ́ Elédùmarè tá bá ti ṣe iṣẹ́ àtẹ̀pa yìí kódà bí wọ́n da ògùn sílẹ̀, bí wọ́n da nǹkan sílẹ̀, báwa bá tẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe wá. Tá bá tẹ ògùn mọ́lẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe wá. Kódà kí wọ́n lé mọ́gùn lẹ́lẹ̀, kí wọ́n lé tójú gun mọ́gùn lẹ́lẹ̀, tá bá fi lè tá tẹ̀ mọ́lẹ̀ tá ṣe kò sí nǹkan kan tí ó ṣe wá. Òun là ń pè ní àtẹ̀pa. Òun là ń pè ní àtẹ̀pa. Mo kẹ́yìn ènìyàn tí ẹni tẹ́sẹ̀ darapọ̀ mọ́ YouTube channel yìí, ẹ like ẹ subscribe síbẹ̀ tá bá tún fi iṣẹ́ mi kalẹ̀ ẹ ó lè jẹ àǹfààní ẹ̀. Nítorí ìlọsíwájú yín àti ìgbéga yín náà ló jẹ mí lógún. Kó lè da òun náà ni à ń bá kiri. Aráyé ò ní rí wa mú, ọ̀tá ò ní rí wa gbéṣe o. Báwo ni iṣẹ́ náà ṣe lọ? Ẹni bá bá iṣẹ́ àtẹ̀pa yẹn bá mi wá ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì. Ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì. Ẹ mú ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì yìí, ẹ bá mi jó pẹ̀lú odidi atare kan. Tẹ́ bá jó, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ yípo ọgọ́rùn-ún ẹsẹ̀ wa méjèèjì. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè mi ò tí ì rí oògùn tá a lè tẹ̀ mọ́lẹ̀ kò lè ṣe wá ní nǹkan kan. Ẹlẹ́ẹ̀kejì, bó la ṣe ń ṣe iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì náà ni à á lò. Ẹ bá mi wá ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì. Ẹ bá mi wá ewé iná. Ẹ bá mi wá egbò ewé ìyálóde pupa, egbò ewé ìyálóde funfun. Ẹ bá mi wá. Ẹ kó àwọn nǹkan wọ̀nyí ẹ kó sínú ìsasùn pẹ̀lú òkú atare kan ńlẹ̀ máa lò. Ẹ jó papọ̀ mọ́ òkú atare kan. Tẹ́ bá ti fẹ́ síngbẹ́rẹ́ yípo ẹsẹ̀, ẹ kọ́kọ́ mú làjì ẹ dà sílẹ̀ lẹ̀. Ẹ dà sílẹ̀ lẹ̀. Ilẹ̀ náà tẹ́ wá dà sí ilẹ̀ ò síngbẹ́rẹ́, ilẹ̀ náà lẹ́ ò ti máa bu ẹbu ilẹ̀ ti máa fi ra ẹsẹ̀ yìí méjèèjì. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè bàbá tẹ̀gùn mọ́lẹ̀ nǹkan kò ní ṣe wá. Àtẹ̀pa tó kọ̀ǹfàmù ní méjèèjì. Àtẹ̀pa tó kọ̀ǹfàmù ní méjèèjì. Alákọ̀ọ́kọ́ kọ̀ǹfàmù, ẹlẹ́ẹ̀kejì náà kọ̀ǹfàmù, ṣùgbọ́n ó kàn gbóná jura wọn lọ ni. Ó kàn gbóná ju ara wọn lọ ni. Èmi náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, mo ń lọ mo tún padà bọ̀, ó dìgbà kan náà.